A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ. Ikọ̀ ọlọ́pàá, ológun àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe ìkọlù sí ibi ìpàgọ́ kan ní Èkè Àgbẹ̀bọ̀ Ìṣù ní ìjọba ìbílẹ̀ Onitsha ní ìpínlẹ̀ Ebonyi tí wọ́n ní ó jẹ́ ti ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra Proscribed Indigenous People of Biafra (IPOB). Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Onome Onowaporoye ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá. Onowaporoye fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ aláàbò yìí ba ojúbọ ibi ìpàgọ́ àwọn IPOB yìí jẹ́. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ní ọjọ́ 13 oṣù kẹsàn-án lẹ́yìn ìtanilólobó ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ya wọ ibi ìpàgọ́ àwọn ẹgbẹ́ IPOB. Nínú ìkọlù yìí ni ìbọn ti bá ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ IPOB nígbà tí àwọn yòókù sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Bákan náà ni ọwọ́ tó àwọn méjì mìíràn, orúkọ wọn ni Emmanuel Chinedu, ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years, tí àdàpè orúkọ rẹ̀ jẹ́ Pato, àti Paul Ani, ẹni ọdún méjìdínlógójì 38 years, tí àdàpè orúkọ rẹ̀ jẹ́ Osa. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ọwọ́ àwọn ará ìlú agbègbè Agba ní ìjọba ìbílẹ̀ Ìṣẹ̀lú tó ọ̀kan lára ọmọ ẹgbẹ́ IPOB ní ọjọ́ 14 oṣù kẹsàn-án. Wọ́n ní ọwọ́ tó níbi tí ó ti ń gbìyànjú àti sá kúrò ní ìlú, wọ́n sì fi lé ọlọ́pàá lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá wá lo àǹfààní yìí láti fi rọ gbogbo ilé ìwòsàn òyìnbó, tìbílẹ̀, ilé ìtajà oògùn àti gbogbo ará ìpínlẹ̀ Ebonyi láti kàn sí àgọ́ ọlọ́pàá nítòsí bí wọ́n bá kófìrí ẹnikẹ́ni tí ó ń wá fún ìtọ́jú egbò ọta ìbọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká adẹ́rìn-ín-pòṣónú ilẹ̀ Nàìjíríà Olúwaṣèyítán Alẹ́tilẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Ṣèyí Love ti rọ àwọn alága iléeṣẹ́ agbórinjáde record label owners ní orílẹ̀-èdè Nàìjíríà láti jáwọ́ nínú ìwà ká máa fi ẹ̀mí àwọn tí wọ́n kúrò lábẹ́ wọn wéwu. Ó ṣe àfisùn wípé àwọn kan nínú wọn a máa lérí wípé ẹnikẹ́ni tí ó bá kúrò lábẹ́ wọn kò ní ṣe oríire. Bákan náà ni ó fi ẹ̀sùn kan àwọn alága iléeṣẹ́ agbórinjáde wípé wọn a máa ti àwọn tí ó wà ní abẹ́ wọn lo ìgbé ayé tí kò tọ́. Adẹ́rìn-ín-pòṣónú yìí ṣe àwọn ẹ̀sùn wọ̀nyí látàrí ikú ọ̀kan lára ọmọ abẹ́ Naira Marley tí ó di olóògbé lójijì ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn ọdún kan tí oníyẹn kúrò lábẹ́ rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Ṣèyí Love ti kọ wípé nínú ayé a máa borí níbìkan a sì máa rí ìjákulẹ̀ ní ibòmíràn, ṣùgbọ́n kí àwọn ọ̀gá olórin má fi gbogbo rẹ̀ ṣe tipátìkúùkù. Kíkúrò lábẹ́ wọn kò gbọdọ̀ mú ikú dání. Kí wọ́n má sọ ara wọn di Alpha àti Omega lórí ẹnikẹ́ni nítorí àwọn kọ́ ni ó pín ẹ̀bùn àmútọ̀run wá. Ó ní àwọn kan á tún máa kàn án nípá wípé ẹni bá máa darapọ̀ mọ́ wọn gbọ́dọ̀ mọ igbó tàbí sìgá mu, àìjẹ́ bẹ́ẹ̀ kò lè bẹ́gbẹ́ pé. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn á máa ṣe ẹgbẹ́ òkùnkùn nítorí kíni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Azeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley ti sọ wípé ikú olórin Mohbad ti fa ìpòrúru ọkàn nítorí àjọṣepọ̀ wọn kọjá ti ọmọlẹ́yìn lásán, ó ti di ti ẹbí àti ọ̀rẹ́. Ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ni Mohbad di olóògbé tí wọ́n sì sin ní ọjọ́ kejì láì sọ ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn méjèèjì pínyà ní ọdún tí ó kọjá, èyí kò dí Naira Marley lọ́wọ́ láti má ṣe ìdárò rẹ̀. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Marley ti ṣe àpèjúwe Mohbad gẹ́gẹ́ bí olórin àrà ọ̀tọ̀ tí ó lọ́wọ́ sí ìpilẹ̀ṣẹ̀ iléeṣẹ́ orin Marlian Music. Ó ní pẹ̀lú wípé àwọn pínyà, iléeṣẹ́ Marlian kò ro ibi sí i, bí ó ti pe àwọn aláṣẹ kí wọ́n ṣe ìwádìí ikú rẹ̀ kí wọ́n sì tàn mọ́lẹ̀ sí ohun tí ó ṣókùnkùn pẹ̀lú ikú rẹ̀. Mohbad tí orúkọ ìsàmì rẹ̀ jẹ́ Promise Ọládìméjì Alọ́ba ni ó fi ọ̀rẹ́bìnrin àti ọmọkùnrin tí ọjọ́ orí rẹ̀ kò ì tó ọdún kan sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, Ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè kẹta ti sọ wípé
àwọn yóò ṣe àmúlò ẹgbẹ̀rin ọdún 800 years ìṣẹ̀dálẹ̀ ọdún Ìgògò láti fi mú ipa bá ọrọ̀ ajé orílẹ̀-èdè tí yóò máa pèsè bílíọ̀nù dọ́là lọ́dọọdún. Ọba Ògúnoyè nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ààfin rẹ̀ síwájú ayẹyẹ ọlọ́jọ́ mẹ́tàdínlógún ní ìlú àdáyébá sọ wípé ó jẹ́ èròǹgbà wọn àti fún ọdún Ìgògò ní ayẹyẹ ìgbàlódé 21st Century Outlook nípa mímú ayẹyẹ náà dùn kí gbọ́ngbọ́n tún kàn sí i. Ọba ṣe àpèjúwe àjọyọ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó tóbi tí ó tún dàgbà jùlọ nínú ìtàn ilẹ̀ Áfíríkà. Ọba ṣíṣọlójú òròṣẹ̀ tí í ṣe eré ìdíje fún àwọn ọlọ́mọge, ọjà níná ọlọ́dọọdún ní ìlú Ọ̀wọ̀ àti ayẹyẹ Ọ̀gbàlopọ̀ tí ó máa ń wáyé láàrin ayẹyẹ ọdún Ìgògò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba, ó ní pàtàkì èròǹgbà wọn ni láti ṣe àmúlò ọdún lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè tí yóò máa pèsè bílíọ̀nù dọ́là lọ́dọọdún. Àwọn sì ti mú un lọ́kùnkúndùn nítorí àwọn ti ń ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú àwọn ará ìlú lọ́kùnrin àti lóbìnrin tó wà ní ilẹ̀ òkèèrè lórí bí wọn ó ṣe lo àǹfààní yìí fún ìwúlò ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP gbọ̀nà àrà yọ lónìí bí àwọn olóyè ẹgbẹ́ láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ṣe fi ọwọ́ Rabiu Musa Kwankwaso sọ̀yà. Kwankwaso ní olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú NNPP ọdún 2023. Ìgbésẹ̀ yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ ẹgbẹ́ ti ìwọ̀ oòrùn tí ó wáyé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí a kò bá gbàgbé wípé àwọn apá kan ẹgbẹ́ tí dókítà Boniface Aniebonam darí ni ó ṣe ìkéde wípé àwọn ti jáwé gbélé ẹ̀ fún gómìnà àná fún ìpínlẹ̀ Kánò. Ṣùgbọ́n àwọn olóyè ẹgbẹ́ láti ìpínlẹ̀ 6 ẹkùn ti gúúsù ìwọ̀ oòrùn ti pinnu láti má ṣe tẹ̀lé ìlànà yìí bí wọ́n ṣe jẹ́jẹ̀ẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn fún gómìnà àná fún ìpínlẹ̀ Kánò. Lára àwọn adarí tí ó péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún láti rí igbákejì alága gúúsù ìlà oòrùn ọmọọba Adémọ́lá Ayọ̀adé, olùṣírò Ládípọ̀ Johnson àti alága ìpínlẹ̀ Ọ̀ṣun dókítà Tósìn Ọdẹ́yẹmí. Bákan náà ni wọ́n ké sí Aniebonam àti ikọ̀ rẹ̀ láti kó ọ̀rọ̀ wọn jẹ bí wọ́n ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ọmọ ẹgbẹ́ NNPP ẹkùn ti gúúsù ìwọ̀ oòrùn láti gbárùkù ti ẹgbẹ́ wọn fún ìjọba tó kájú ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹnu ya àwọn èrò ìwòran lánàá ní ìlú Ìṣẹ́yìn, ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe pàṣẹ fún àwọn ọba aládé kí wọ́n dìde kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Ọbásanjọ́ tí í ṣe àlejò pàtàkì gómìnà ni ó wá sí Ìṣẹ́yìn fún ṣíṣí ọgbà iléèwé gíga College of Agricultural Sciences and Renewable Natural Resources ti Ládòkè Akíntọ́lá University of Technology, Ìṣẹ́yìn. Ìyàlẹ́nu ni ó jẹ́ bí Ọbásanjọ́ ṣe fọhùn pàṣẹ bí ológun tí ó jẹ́, bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìwà àfojúdi àwọn ọba sí ọ́fíìsì gómìnà bí wọ́n ṣe jókòó nígbà tí wọ́n ń ṣe àfihàn òun àti Mákindé. Ó sọ pẹ̀lú ìyàlẹ́nu àwọn ọba wọ̀nyí wípé àṣà Yorùbá ní ìbọ̀wọ̀ fún ọjọ́ orí àti ipò. Ó ní ipò ààrẹ tàbí gómìnà ju ti ọba aládé lọ níbi ìpéjọpọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé Mákindé kéré lọ́jọ́ orí, ipò ńlá ni ó dìmú tí ó sì ju ipò ọba aládé lọ. Fún ìdí èyí, wọ́n gbọ́dọ̀ fún un ní ọ̀wọ̀ tirẹ̀. Lẹ́yìn èyí ni ó pàṣẹ kí gbogbo àwọn ọba aládé tí ó wà lórí ìjókòó dìde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá agbègbè ìjọba ìlú Àbújá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ agbèrò National Union of Road Transport Workers NURTW Tajudeen Bárúwá pẹ̀lú àwọn mìíràn tí wọ́n lé ní 20 lórí ìgbésẹ̀ tí ó fa àìbalẹ̀ ọkàn fún ará ìlú. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá Josephine Adeh sọ wípé alága àti gbogbo àwọn tí ọwọ́ tó wọ̀nyí ni yóò fi ojú ba ilé-ẹjọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Tajudeen Bárúwá àti àwọn òṣìṣẹ́ NURTW 3 nínú àwọn tí ó wà ní àhámọ́
ni wọ́n ránṣẹ́ sí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọjọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú kí wọ́n tó fi wọ́n ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn tẹ́lẹ̀ kí ó tó di lílò fún Intelligence Response Team. Bí a kò bá gbàgbé wípé fàákájà bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ NURTW ní agbègbè Garki Kejì, Kọmíṣánná Ọlọ́pàá Haruna Garuba fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọkùnrin afurasí 23 pẹ̀lú ìbọn àti àwọn ohun ìjà olóró mìíràn. Ẹnìkan di olóògbé ní èyí tí ó mú ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Union. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ń gbèrò láti máa pèsè ìwé ìrìnnà lọ ilẹ̀ òkèèrè international passport 24,000 lójúmọ́ láti lè dènà ìṣòro ìdádúró tí àwọn ará ìlú ń kojú kí wọ́n tó rí ìwé ìrìnnà gbà. Wọ́n ní ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ tí wọ́n bá ti palẹ̀mọ́ gbogbo 200,000 èyí tí wọ́n ń ṣe lọ́wọ́. Mínísítà abẹ́nú Olúbùnmi Túnjí Òjó ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí àwọn aṣojú láti ọ́fíìsì United Nations lórí ọ̀rọ̀ egbògi olóró àti ìwà ọ̀daràn ṣe àbẹ̀wò sí i ní ọ́fíìsì. Nínú àtẹ̀jáde, adarí ìròyìn Ajíbọ́lá Àfọ̀njá ni wọ́n ti sọ wípé mínísítà ní 97,000 nínú 200,000 ni wọ́n ti yanjú, bí ó ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú wípé 24,000 ìwé ìrìnnà ni wọ́n máa pèsè lójoojúmọ́ bí wọ́n bá ti yanjú gbogbo tilẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.